abẹ́ ọ́ o ọba Òdùmarè má fi kòró payé rẹ́ ó ti fi bó ṣe tó hàn gbogbo wa àwa la kí àjàgà síra wa lọ́rùn tẹ́ ẹ fi ń bínú ọba mímọ́ fojú àánú rẹ wò wá kó wa yọ lọ́wọ́ gbogbo àjàkálẹ̀ àrùn a ti kànjàngbọ̀n lórílẹ̀‐èdè àgbáyé gbogbo ayé lórúkẹ oyin àtòyìnbó àti èèyàn dúdú ti gúnlẹ̀ sí rònà kan náà ń búṣẹ́ áyán ti mẹ́yìn lélẹ̀ yípa pin àti fàbẹ́fẹ́lẹ́ géwọ́ ọwọ́ ń ṣoje pupa ẹ̀ṣẹ̀ tí gbogbo ayé fi dábùbá òun ẹ̀wù gẹ̀rẹ̀jẹ̀ ló kó wa sí wàhálà ọ̀dọ̀ ọba Òdùmarè ní ká ṣẹ́rí sí ká túbá ká tọrọ ìdáríjìn kó lè ṣíjú àánú wò wá bá a bá ń fòdìdí agbádá bomú tí kò wá ń fomi dúrọ́ọ̀mù kan fo ẹsẹ̀ àtọwọ́ ẹ mọ̀ jẹ́ ká rántí pé olúwa ẹgbẹẹgbẹ̀rún sánitáísà ò lè wẹ̀ wá mọ́ ẹni ọba mímọ́ bá wẹ̀ ló jàjàyè gbogbo ayé ti kùnà níwájú Ọlọ́run gbogbo wa la ti ṣẹ̀ká túbá ló tọ́ irọ́ pípa rìkíṣí òun ìwà ọ̀ṣẹ́bọ ìṣekúpara wa torí owó ìtàjẹ̀sílẹ̀ wa gbilẹ̀ káàkiri akẹ̀yìnsọ́lọ́run tèṣù la gbámú gbogbo ayé wa yẹpẹrẹ níwájú olúwa òpin ayé ti ń kànlẹ̀kùn ká túbá ló tó dé ẹ jẹ́ ká ṣẹ́rí padà sọ́dọ̀ Òdùmarè inú wa ni ẹ jẹ́ ká fọ̀ ká tó fọwọ́ wa Yẹmí Adégúnjú ń ké o ká jáwọ́ nínú gbogbo ẹ̀ṣẹ̀ ká mú tolódùmarè ní kókó gbogbo olórí ìwà ẹbí làfẹ́ṣẹ̀ ayé ń tán lọ ohun táṣíwájú bá ṣe lọ́ba Òdùmarè ó wò fi dáríjì gbogbo wa bọ́ba Òdùmarè ṣe tó ló ṣe fi hàn wá o coronavirus ò mẹ́nìkan lólórí bẹ́ẹ̀ fẹ́ sá lọ kò sáàyè à ń pariwo ká jáwọ́ nínú ẹ̀ṣẹ̀ ká lè bá a mórí bọ́ àwọn kọ̀lọ̀rọ̀ sí kan ò fẹ́ jáwọ́ oúnjẹ tí wọ́n ní kẹ́ ẹ fún gbogbo ẹni tó kù díẹ̀ káàtó fún àwọn ọ̀bàyéjẹ́ kóró oúnjẹ bẹ́ẹ̀ sí kọ̀rọ̀ yàrá oúnjẹ tó yẹ kẹ́ ẹ há fún gbogbo kọmínítì agbègbè yín àwọn ẹni ibi àwọn àtọmọ wọn wá ń dá oúnjẹ jẹ lábẹ́ ilé wọn gbogbo ìgbà tẹ́ ẹ bá ń dá jẹ ráìsì gbogbo òlù pẹ̀lú èpè nírẹsì ń bọ́ sínú ẹ ti gbègúnjẹ síkùn tẹ́ ẹ mọ̀ ìjọba ṣètùtù ìrẹsì àtẹ̀wà wọ́n rúbọ òróró òun gààrí káyé ó lè bá a tùbà fún gbogbo ẹni ojú ń pọ́n ẹ̀yin wá lórí lápá ẹ kóru oúnjẹ bẹ́ẹ̀ sí kọ̀rọ̀ yàrá ọ̀ràn lẹ̀ ń dá ẹ̀yin àtọmọ yín ẹbọ tí wọ́n rú fáyé lẹ kó jẹ dìgbòlugi ò jìnnà sí gbogbo ajá tó ń jẹ fún òkété lójoojúmọ́ bọ́ká bá pewú jẹ kò ní í kìje èèyàn kan ò ní í jẹrú rẹ̀ kó mọ́ ṣòfò dànù kí ni ń ṣe wá gan tó jẹ́ tara wa la mọ̀ àwọn afọ́jú arúgbó kò là kó ṣàgbé ènìyàn ní jẹ́ fọ́nírébù tí wọ́n ní ká ẹ fún lóúnjẹ ẹ wá kóru oúnjẹ bẹ́ẹ̀ sí yàrá adájú lórílẹ̀‐èdè yìí o irú ẹni tí bá ń ṣerú èyí ò ní tẹ́gbẹ́ irú wọn di fọ́nírébù kẹ́ni ayé ni gbogbo kọlọ̀rọ̀ sí tí ń bayé ìjọba alẹ̀ yìí jẹ́ ẹ̀ ní jèrè ẹ̀yin aráàlú ẹ gbọ́ kìlọ̀ ẹ fìdí mọ́lé tara wa ni wọ́n ń sọ fún wa coronavirus ò mẹ́nìkan lólórí ẹ bomú ẹ fọwọ́ ẹ lo sanitizer ẹ má dì mọ́ àyàn gbàgìgbàgì lójú táyé mọ́ bẹ́ẹ̀ bá rẹ́ni tí ń wúkọ́ léraléra níwájú rẹ̀ tètè fura àgàgà tí bá ń sín tí ń yán tí ń pòfó ló yá bá ẹsẹ̀ méjèèjì sọ̀rọ̀ ẹ̀yin ìjọba wa ẹ ṣàánú wa o ojú ń pọ́n kó wa lábẹ́ ilé àwa la dìbò yàn yìí ẹ mọ̀lẹ́ ràn wá lọ́wọ́ 20,000 ò pọ̀jù fún orí kọ̀ọ̀kan a ti pinwó fún gbogbo wa ó ṣe wá dogun dọdẹ àsìkò lockdown yìí ẹ fojú àánú wo gbogbo mẹ̀kúnnù à ń jagun kòrónàfáírọ́ọ̀sì lọ́wọ́lọ́wọ́ bá a bá tún ń jagun ọ̀ngàfáírọ́ọ̀sì yóò burú jọjọ wèrè tó ti wọjà ò ṣeé wò bọ̀rọ̀ ẹni ebi ń pa ògbàgbò Yẹmí Adégúnjú ń ké o.